wá wò ó ètò Fóyègbé Adéṣọlá Adédèjì ló ní kẹ́ Fóyègbé. Fóyègbé ó lè tó wá. Wálé làwọn yẹun ló ní kẹ́ wá Fóyègbé. Fóyègbé ó ètò ọlọ́gbọ́n. Mọ́fì réye o èyí wù mí bàbá Fóyègbé. Fóyègbé ó ètò alárírí. Ètò tó kọ́ni lọ́gbọ́n ni tó tún mòye dání. Wá fẹ́ rí bẹ́ẹ̀ kẹ́rẹ́ pẹ̀lú ètò wa. Ètò wa ó mọ ọgbọ́n dání. Òye ń bẹ níbẹ̀ o. Fóyègbé mommy and daddy sister and brother kẹ́yà Fóyègbé. Ètò náà ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o kájọ máa bá lọ. Adéṣọlá Adédèjì Wálé làwà mọ́bìrè àrò mẹ́ta ló ń túkọ̀ ètò yóò. Fóyègbé o Fóyègbé o ètò ọlọ́gbọ́n. Fóyègbé o ètò alárírí. Fóyègbé o ètò bàbá ètò. Fóyègbé o làwọn máa wò. Fóyègbé o lè tó wá. Nàìjíríà ọmọ pé mò ń bẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan láti lòórú bóyá o gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa ṣá. Orún kùn mí lánàá yẹn mi ò fi bẹ́ẹ̀ tẹ́tí. pẹ̀lẹ́ bó ti mọ̀ pé wàhálà pọ̀ iṣẹ́ yẹn gangan mọ́ra wọn. Ó mọ̀ pé mo pẹ́ délé lánàá. Sorry my dear mo nǹkan tí mò ń wò ní pé nǹkan tí mò ń bẹ sọ bí ẹ kúkú bẹ sọ sí ìgbà tilẹ̀ tí mo thank God. Ọ̀dà. Mo wò pé bóyá ká gba cook tó máa ṣe oúnjẹ fún wa nílé. O bí mi pé kí ló dé tí mo fi rò bá. Ngbà ẹ̀yọ́ mẹ́yẹ bọ̀ lápò àbí pé ṣé dúdú lórí àbí yẹ́lò. Ọmọ tó ṣẹlẹ̀ àkọ́kọ́ náà mi ń fẹ́ wàhálà fún mi ń fẹ́ kí stress ẹ̀ kó pọ̀ jù and then téèyàn bá dẹ̀ wò bẹ́ẹ̀ yẹn ká wò pé okay o ọ̀wẹ́ ìyàwó mi kó mọ̀ ṣe wàhálà jù then Alice kí wàhálà rẹ kó mọ̀ níwọ̀n but kíní kan wá ní ṣó wàhálà yẹn ká kọ́ mú yẹn kú àwọn oúnjẹ kan bẹ tọmọ pé mo like tí mi ò lè má jẹ like nsìn ìyàn ó mọ̀ gún jẹ́ kí n kúkú là ó mọ̀ gún then tó bá ṣe kíní gbà mí ẹ̀gúsí kò kí ń tẹ́ mi lọ́rùn ọmọ ọjọ́ kan mo ní kó ṣe wúro àtẹ̀fọ́ pọ̀ ó ní bó ṣe jẹ́ náà ṣó mọ̀ ó wá mú mi weak mo wá wò pé kí wá ni mo wá fẹ́ ṣe but àwọn oúnjẹ kan ṣáwà bẹ́ẹ̀ ok tó bá wo kíní sìn irú káníbọ́yá sìn pé bóyá ká ṣe ẹ̀gúsí eléwédú bí kí ẹ̀gúsí ti pọ̀ jẹ́ wédú lọ tó dẹ̀ máa ń mú mi weak mo wá wò pé ká tiẹ̀ gbé yẹn tì ní tí n bá like láti máa jẹ irú ẹ̀wà alágbàdo ń sìn. Kí ló fẹ́ ká ṣe gan-an? nǹkan tí mo ń wò ní pé bóyá ká gba ẹni tó máa lánàá oúnjẹ fún wa tó máa jẹ́ cook so ìyẹn á lè máa help wa láti máa ṣe then á dín wàhálà rẹ kù tí wọn náà bá ti bí iṣẹ́ dé kò ní sí pé bóyá òun stress rẹ too much àbó gẹ́ nìkan tí mo ń sọ ń sìn so ìyẹn ni mo fẹ́ kó o jẹ́ ká jọ wò tá bá jọ wò bẹ́ẹ̀ kò sí wàhálà even mo ti bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní kí lorúkọ ẹ̀ lọ́hùn níbi sáìdì Ẹgbẹ́dámẹ̀ wọ́n là máa bá mi gẹ́ẹ̀tì yàn so wọ́n dẹ̀ sọ fún mi kí n fọkàn balẹ̀ but mo ní kí wọ́n bá mi mẹ́rin yẹn wá bóyá máa mú wá lọ́la ṣá bẹ̀ tó obìnrin ni mo fẹ́ kán gbà obìnrin tá bá gbọ́ obìnrin yẹn ó máa lè ṣe ogun ta fẹ́ so bó ṣe báyìí díà thank you ó ṣe gan ìgbà wo ni kó dé. Mú sùúrù ó ṣe gan my dear mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àjọ bára wa kalẹ̀. Àmín. Ní alẹ́ àná tí mo bá ní mi ìgbọ́ gbogbo nǹkan tó ń sọ irọ́ ni mo pa mo wọ́wà tó kọ́kọ́ sọ pé bóyá màá lọ sí catering school ìmọ̀ràn dáadáa oróré kan mí nì ẹni tí ò fẹ́ léyàwó ẹ̀ lọ ló rò pé o mọ nǹkan báyìí ṣe wá lọ kọ níbì kan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé o mọ̀ pé tí n bá ti lọ láàárọ̀ mo délé ó kéré ju aago 9 aago 10 alẹ́ ni àgbàwo ni mo ráyè láti lọ sí catering school so jẹ́ ká gbé yẹn bó ṣe wù mí pé kí n lọ lóòótọ́ pátápátá oṣù 3 jẹ́ àgbé yẹn tì ṣé wàá mọ pàtàkì bẹ́ẹ̀ tí mo fi lòdì díẹ̀ sí ọ̀rọ̀ tí ọlọ́mọ ọ̀dọ̀ yìí inú mi dùn pé ní ká gbọmọ ọ̀dọ̀ Aliza máa bójútó bàbá àti àwọn ọmọ
táwa bá ti lọ síbi ọrọ̀ ajé wa a ti prepare oúnjẹ wálẹ̀ ká tó dé. yàtọ̀ sí pé o mọ̀ pé ó kàn kù díẹ̀ náà ní everything wà okay bẹ́ẹ̀mi náà ṣe ń wà yìí mo manage díẹ̀díẹ̀ láti rí pé gbogbo àwọn nǹkan tí mo ṣe wà okay torí mo mọ̀ pé bàbá mo ní láti tẹ́ wọn lọ́rùn àti wọ́ pàápàá àtàwọn ọmọ jẹ́ ká wá wo kinní kan òun sọ̀rọ̀ lọ́mọ ọ̀dọ́ ń sìn ó dùn mọ̀ràn ṣùgbọ́n èmi ò fẹ́ kí o gba ọmọ ọ̀dọ́ obìnrin ọkùnrin ni mo fẹ́ ìdí ni wípé ẹkùn abìjàwàrà ni ẹ́. lọ́nà wo. ó dáa ilé ibi tá a ti kó kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ ní recharge kìíní àdúgbò wà ní wọ́n wá charge ní sitting room ni ó rántí iye ìgbà tí mo ti bẹ́ẹ̀. pẹ̀lú kíni. pẹ̀lú ikín àti ìmọ̀ ni. ikín àti ìmọ̀ ẹ mú kín àti ìmọ̀ jáde dẹ̀ ní. ó dáa máa gbọ́ mi o èmi ò fẹ́ ọmọ ọ̀dọ́ obìnrin rárá torí mi ò ní jẹ́ kó tójú mi yàn mí lẹ́bọ bẹ́ẹ̀ ni mo mọ̀ ẹ́ púpọ̀ gidigidi gan ni. lórí kí lọmọ mi fún jọ torí Ọlọ́run má bà mí lórúkọ jẹ́ o jọ torí Ọlọ́run má bà mí lórúkọ jẹ́. ìwọ tí wọ́n gbọ́dọ̀ mú dà kọjá lójú ẹ ọmọ ọ̀dọ́ ọkùnrin la máa gbà kúùkọ ọkùnrin òun la máa gbà. ọkùnrin. bí ọmọ ọdún mélòó. tabari kúùkọ ọkùnrin tó bẹ̀rẹ̀ láti bí 30 years. a máa gbé ní boys quarters. èyí ó sì máa gbọ́sẹ́ yọ ọmọ lùlù. iṣẹ́ ìlú wo ló lù. má wọrí o ò lè fi tiẹ̀ kó bá tèmi sọ̀ ń gbọ́. irú kó bá kí ni kúùkọ ọkùnrin èmi sí kúùkù Ọlọ́run jẹ́ kí n rírú ẹ̀. màdàmá sọ bẹ́ẹ̀ yẹn mọ́ èmi sí kúùkù ní kíni jẹ́ sọ kíní kan fún ẹ sórí nǹkan tí máa sọ fẹ́ ni kó jẹ́ kó múlẹ̀ tó bá yẹ pé mi lọ́kọ ẹnu lé lóòótọ́. èmi ò fọmọdọ́bìnrin. àní tèmi bá gbà nìyẹn. àjọ nínú ilé ni èmi ò gbà rárá tá a bá ti lè gba kúùkù ọkùnrin oúnjẹ tí mo ń sọ yẹn kájọ máa jẹ. bẹ́ẹ̀ ni. mo ní òun so oúnjẹ tí ò tẹ́ mi lọ́rùn bí bàbá gan bá jẹ́ ń gbà mí wọ́n á lọ́kùnrin àwọn ẹ̀pẹ̀lẹ́. màmá sábà jọsìn sí lódò bá tó bẹ́ẹ̀. no mi ì fẹ́ yẹn. kó bá ké ní ọjọ́ kúrẹ́ ọ̀yẹ́ ni. mi ì fẹ́ yẹn tí bá sọ fún ẹ ní kó gbọ́. wà á lé òun rẹ máa ń lé bọ́ọ̀ bá ń bá ìyàwó rẹ sọ̀rọ̀. alẹ́ mi ò fẹ́ ọmọ Adéṣọlá ọkọ rẹ ni àyíṣí ẹ ṣàṣọ. ọmọ rẹ bá mi rẹ́ni bẹ́ẹ̀ mọ́. ọ̀sítà sí i lọ́ fa ìjà báyìí i lọ́ fa wúyewúye. ó fẹ́ gbọ́dọ̀ bàbá àmọ́yé ìgbà ni mo ti pè yín jókòó àwọn ọmọ ilé kejì ládùúgbò àwọn ọmọ recharge nílé kọjú sí mi kọjú sí ẹ tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣó ti yẹ yín tó lóyìnbó pè ní face me and face you. ọjọ́ gbogbo àsìkò líìvù ẹ̀ tó bá wà nílé itú tó ń pa. àní kí ló ṣẹlẹ̀ báyìí. ó náà níbi àkọlé ọ̀rọ̀ gangan ni mo kọ́kọ́ yọ létí yín yẹn ó tún wá wo gidi sí ó lóun fẹ́ gbọmọ ọ̀dọ̀ tí ó máa sóúnjẹ fún àtàbáwá méjèèjì bá lọ́bi iṣẹ́ tí ó máa tọ́jú ẹ̀yìn àtàwọn ọmọ tó jẹ́ pé táwọn náà bá dé àwọn oúnjẹ tí mi mọ̀ nípa ẹ̀ ẹnìyàn á mọ̀ nípa ẹ̀ á sè é àwa bí pẹ̀lú ọmọ ọ̀dọ̀ wo ló fẹ́ gbà ó nọkùn ó lóbìnrin èmi ò sì fọ́mọ ọ̀dọ̀ obìnrin torí mi ò ní jẹ́ kó tọ́jú mi yàn mí lẹ́bọ àbí kókó tèmi ni wípé kó lọ gbọmọ ọ̀dọ̀ ọkùnrin kúùkù ọkùnrin tí yóò máa bá wa dáná nínú ilé. Adéṣọlá bàbá ẹnu rẹ ti mú pọ̀ jù. èwo nu wọn. n tí mò ń sọ gan-an nù. máa gbọ́ pọkọ rẹ bá sọ̀rọ̀ bó bá gbé wá líle wọ́n gbé wọ́ọ́rọ́wọ́ wálẹ̀ báyìí. kì í ṣèjà mo sọ fún náà ni. irọ́ àbí ọ̀sẹ̀ ń sọ̀rọ̀ ń ṣe jù mí gan-an rẹ̀ ń le. ọ̀dà nígbà tó náà wọ́n gba kúkú obìnrin. ọ̀tí ń bínú. ẹ máa wá gbọ́ bàbá ẹ máa gbọ́. máa gbọ́ wálé. ọmọ lóòkú tó dé ń gbèsè. èwo nínú wọn. ṣé ọṣẹ fẹ́ yàwó rẹ ni. a ti fẹ́ra ti pẹ́ náà. ṣé ìgbà tó fẹ́ ọmọ pé kọ̀ mọ́ yán gún. ṣe mọ́ tó ṣẹlẹ̀ ṣe rí mo ti ń fọ rírọ́ kìíní yẹn tipẹ́ tí mo pamọ́ fún yín. orí kọ́la ní ọ̀fi lọ ẹnu ni a fi ń rán oúnjẹ omi. ẹnu kọ́ ẹ ní sùúrù kì í ṣẹnu nìkan ṣe rí gbogbo nǹkan kọ́ ni mo lè máa gbé hàn sáàrin fámìlì lọ títí but mo discover pé ok ńgbà táwọn èèyàn mi wá láti Adó ta ní kò gún yẹn ìyẹn ni wọ́n ń jẹ́ mẹ́rin náà dáadáa jù so o lè ṣe ni mo dẹ̀ sọ àwọn pípù ìsọ̀rọ̀ ìyẹn yẹn ní kókó tí mítìn tí mo tún máa gbà lẹ́nu ọjọ́ mẹ́ta ń sin àwọn olùfẹ́ ká dáná mo dẹ̀ sọ jẹ́ àgbọ̀mọ̀ ọ̀dọ̀ kó wà pẹ̀lú wa kò lè tó bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ jóbìnrin tó máa lè ṣe dáadáa. dáàdi wa tó fẹ́ ìyàwó kejì ni. ìyàwó kejì ni wọ́n pété ìbá gbọmọ ọ̀dọ̀. Ọlọ́run ní jẹ́ rí. báyìí mo fẹ́ bí ẹ tọrọ tẹnu máa kọ́kọ́ pé kò lọ fẹ́ ìyàwó kúkú obìnrin ló fẹ́ gbà mo ní kúkú ọkùnrin ni mo fẹ́. àní ọ̀fẹ́ ẹ gbọ́ ní sùúrù n tó bá fẹ́ kọ́ ọ fẹ́ ìyàwó rẹ̀ máa ṣe fún ọ ìwọ lọ láṣẹ lórí rẹ̀ gbóhùn lọ jẹ́ kọ́ lọ rẹ̀ kọ́. ó ń lóun gan ò lè ráàyè. ìlọ àsìkò wà. kò lè ráàyè. bọ́ bá lọ bí iṣẹ́ ìjọba látàárọ̀ bó bá dé ìrọ̀lẹ́ ó lè lọ kọ́ṣẹ́ oúnjẹ. ṣé kó má sinmi. ìkan lọ́ọ́ fọ́ mú bẹ́ẹ̀. kó dúró tiẹ̀ kò lè ráàyè. ó ti sọ láti bẹ̀rẹ̀ kí ni wọ́n fẹ́ fàyọ báyìí sí. ǹdẹ́mi fẹ́ fàyọ ni pé máa gba ọmọ ọ̀dọ̀ obìnrin mo dẹ̀ ti lọ sẹ́gbẹ́dá wọ́n ti bá mi gẹ̀ẹ́tọ̀ ẹnìkan. ọmọ ọ̀dọ̀ obìnrin wo ló ń sọ pé o fẹ́ gbà inú ilé ibo ló fẹ́ gbé bọ̀ wá. nínú lọ́dọ̀ wa ni. tó o bá fẹ́ fẹ́ yàwó kejì sọ́ọ̀sì kí gbogbo Nàìjíríà gbọ́. ṣé ìyàwó kejì lọ́mọ ọ̀dọ̀ jẹ́ ni àgbáwo. èmi ò bí ẹ o torí mo mọ̀ ẹ́. kí ni ìyàwó rẹ fẹ́. ọmọ ọ̀dọ̀ ọkùnrin la máa gbà bàbá. fi mọ̀. ok gbọ́ kí ni wọ́n fẹ́. ọkùnrin la máa gbà. ọkùnrin. bẹ́ẹ̀ ni kúkú ọkùnrin.
ó fẹ́ gbégún jọ bí wọlé. aláyà bí àgbà bí ti aláyà kékeré. arúmáṣọdún bọ́kọ rẹ̀ ọ̀bá ti sí ńlé. díndíndíndín jáwà jáwà oníṣàngó lè wá. ìtumọ̀. ó ti yí ọmọ mi tọ́jú ọmọ Yorùbá. arúmáṣọdún ní ẹgbẹ́ wálé òun ìwọ lọ́wọ́ fún mi. bàbá kúkọ ọkùnrin la máa gbà. kúkọ ọkùnrin. tó bá ọmọ yín kó má lọ bí iṣẹ́ mọ́ kó máa ṣe ok so lè bá wa rí. ìwọ náà ló máa wà torí tá a bá lọ gbé wájú orí bàbá tún sọ pé kinní kan ni. tí ẹ bá jẹ́ pé wọ́n jẹ́ ọlọ́kàn tó dọ̀tí ọgbọ́n tí mò ń sọ ò ní bẹ́ẹ̀ mi sọ yẹn nǹkan tọ́kọ bá fẹ́ ló yẹ ká yà ó tẹ̀lé. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n mo wá rí pé o ò lè tẹ̀lé. a gbọ́dọ̀ jọ máa dámọ̀ràn láàrin ara wa ni. ìmọ̀ràn kí ló fẹ́ èmi ò fẹ́ kúkú obìnrin. Wálé ntọ́ bá fẹ́ ni obìnrin ló nílé. obìnrin wo. ntọ́ bá fẹ́ ni ọgbà fẹ́. ẹ wọ ẹ dápọ̀ ìjọ torí Ọlọ́run. ebo ti bímọ fún ọ. n kò bímọ fún mi nǹkan. kì í ṣe méjì kì í ṣe mẹ́ta. àjọjẹ ló láyé. láyé kọjọ. kí ló ń jẹ bẹ́ẹ̀. wọ́n ní bó bá yẹ ìṣàjẹ ló láyé ẹjẹ́ àjọ máa kọ́. ẹ máa kọ́. òun lòun ó gbọ́kùnrin wọlé. n kò lè gbé wọlé. ebi ọmọ dáná fún yín ni. bàbá mo fẹ́ bí ní kinní kan ṣé nísìnyí ni mo ṣẹ̀fẹ̀ lọ fẹ́ ọkọ mi. lọ fọkọ mi. ẹ kí lẹ wá ń tẹpẹlẹ mọ́. alẹ́ tí ọmọ bọ́ fọkọ nínú ilé. aṣọ yìí wo náà ń fọ. ọkọ̀ wo. bóyá bó bá dáná tán ní kíṣìrì kọ́ tó máa bá yín fọkọ̀. ọ̀rọ̀ yìí ò ní sọ. kò lè ní. so n tọ́ wá wí yẹn kò lè ṣeé ṣe lóòótọ́ a jẹ́ pé ìrònú rẹ̀ ọ̀dà. ó máa ń yà mí lẹ́nu ṣá. Ọlọ́run gbọ́. bí bàbá ṣe máa bó ṣe máa ń alá bàbá kọ́ pò kọ́ ọ̀bànújẹ́ fún ẹ. ẹ̀kọ́ ọ̀bànújẹ́ kọ́ ń tẹ́ pò fún ayé kí n tó wọlé ni. ẹ má kọ́ràn bọ̀ mi lẹ́rù ẹ má kọ́ràn bọ̀ mi lẹ́rù. ń tẹ́ pò fún ayé kí n tó délé ni. bàbá ṣe bẹ́ẹ̀ bá wa ń bí ni. bẹ́ẹ̀ bá mọ̀ pé owó yín pọ̀ ẹ gbọ́mọ ọ̀dọ̀ méjì. kẹgbọ́kùnrin kan. agbára mi ọ̀ka. ìjọba nílò. ó wù kẹ́ ẹ sọ ohun ẹ bá wù kẹ́ ẹ sọ kẹ́ ẹ wí èmi ò gbọ́mọ̀dọ̀ obìnrin kúkọ ọkùnrin ni mo máa gbà. o lè gba kúkọ ọkùnrin tó bá yẹ pé mi lò lórí inú ilé lóòótọ́. àwọn tí wọ́n fẹ́ bẹ̀ wá ọmọdé obìnrin kúkọ obìnrin yẹn ní kó ọwọ́kùnrin kó ti pa ọ̀dọ̀ ẹ wá. àní rárá tó bá sì yá egun ìwọnú ẹran ní ìsìfẹ́ wàhálà torí mo mọ̀wọ́ gan fúnra rẹ̀ tó bá wẹ̀tẹ̀ lálẹ́ tó bá wọ night game lọ́mọ yíra kí bíi gorodomu tọ́mọ yí kí gbogbo àárín ẹ̀dẹ̀ tọ́mọ yí kí inúlé mi ò dẹ̀lẹ́ jẹ́kẹ́ nìkan ọ̀rọ̀ kíní kọ́nà kò sí ọkùnrin láyé yìí tó bá rí fíìmù tó bá dáa tó yẹ pé nǹkan ra róòlù lọ téèyàn ò lè wò tán mo dẹ̀ mọ̀ ìwọ gan fúnra rẹ̀ dìde ìwọ dìde kó ní kéèyàn ò rí ọ téèyàn ọba rí ọ tí ọba ní dúró. kúkú ọkùnrin o la máa gbà kí ló dé mi ò lè gbà láíláí. o lè jó lórí ilé lòótọ́ ṣùgbọ́n àjọ nílé ni. tí mo bá ti gbà kó lé. Adéṣọlá. ẹ má wọlé ẹ̀fọ́ kan balẹ̀ mo fẹ́ gbọ́ táwọn bá mi dá sí. kí lọ́mọ mi ṣe fún ọ gan. mo ń bọ̀ mo fẹ́ gbọ́ táwọn máa dá sí. nígbà fi ń wálé ayé. mo fẹ́ gbọ́ táwọn máa dá sí mo ń gbọ́. bàbá nǹkan tí mo sọ fún ni. ẹ ní sùúrù fún mi jẹ́ kí n gbọ́ táwọn fẹ́ dá sí. ọkọ ẹ láyé ìyàwó yìí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé fẹ́ níyàwó kejì ni bẹ́ẹ̀ ni torí kókó tẹ̀ ń mú bọ̀ yìí ẹ fẹ́ gba ẹni sùúrù o ẹ̀yin lẹ sọ ní pé ìyàwó yín ò tẹ́yìn lọ́rùn ní inú ilé ẹbí kìíní ẹbí kejì ẹbí kẹta ẹ mọ̀ pé kò mú oúnjẹ sè o. kò mú oúnjẹ sè. ó ṣe wá jẹ́ ìsìn ni kò mú oúnjẹ sè. ẹ láyé wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé fẹ́ níyàwó kejì ni. kò ní ọmọ oúnjẹ ṣe. tó bá sì dé kì í tètè dáná. ẹni sùúrù. kò mọ yẹngún ní sọ. bàbá tẹ́ bá dé mọ̀ pé ọmọ yín fẹ́ níyàwó ìkejì ni ẹ jẹ́ kí ìyàwó ilé wọn kún wọn mọ̀. èmi ti sọ pé kọ́mọ mi jẹ́ kọ́kọ́ ọkùnrin wọlé. ìyàwó ò kọ́ńpléènì pé òun ò gba ọmọ ọ̀dọ̀ ọkọ ló mú ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ wá ìgbà tí ó dẹ̀ ti sọ ìyàwó dẹ̀ ti gbà tó ẹ jẹ́ kí ẹ̀yin náà gbọ́ tìyàwó. ṣé kíkúkú máa gbọ́ ọmọ mi ṣé kíkúkú ọkùnrin ọ wọlé. ọgbórí wọlé ọkọ yín ló ní pé ìyàwó òun ò mọ oúnjẹ. kọ́rọ̀ wádìí kọ́mọ mi ó lọ bí iṣẹ́ kọ́rọ̀ wádìí fọ́sọ̀fọ̀ ọ̀daràn. níbi nínú ẹ̀yin náà gba tìyàwó ìyàwó ti gba sẹ́rí àbá ọlọ́ngbọ́ sẹ́rí àwọn nǹkan bẹ tẹ́ ẹ mọ́ sọ tí mo fẹ́ ṣe mí bákan gbà mí. ìmọ̀ yọ. no problem ẹ mọ̀ wọ̀rì. èmi ò sọrí wálé tó wò yìí ojú ẹ le. ojú ẹ wo ló le ojú ẹ wo ló le. wá bẹ̀rẹ̀ ibi tá a ti kó kúrò tẹ́lẹ̀ wá wà àwọn ọmọ ní recharge card. mẹkáníìkì tí báwọn ṣe mọ́tò ṣáìjọ sọ̀rọ̀. máa gbọ́ ṣé ké gbọ́ tí wọ́n sọ lórí. ọgbọ́rọ̀ ẹ̀ máa gbọ́ fi ilé. má bàjá èmi lẹ wí. bàbá mo kí yín púpọ̀ ẹ̀kọ́ àtótónu. èmi náà kú mo kí wọn náà. ọlọ́run àkúbà yín wọ ọmọ yín. fine good English. inú ò ní kúbà ẹ jẹun ọmọ pẹ́. àǹtí Ṣọlá ẹ kú àtàárọ̀ ẹ ṣe ìyá àwọn ọmọ yín pẹ́. àmì o. àmọ́ ṣe ti gbàgbé pínlẹ̀ Yorùbá la wà ni. èwo nínú wọn. ọkọ ló lórí aya àkọ́kọ́ nìyẹn. ọmọ ọkọ lọmọ yìí. ọkọ láláṣẹ aya
kò tún wá ń ṣẹ̀bi ẹ̀yin náà àti Ṣọlá ẹ̀bi bọ̀dá Wálé ni ó yẹ kó pàṣẹ ni pé Ṣọlá o kò ní ìhó ọkọ mi lọ́la ọmọ ọ̀dọ́ ń bọ̀ nílé yìí. ó tiẹ̀ ti dé tán ó ti ń àmọ́ bẹ̀rù. wọ́n tún fún yín lọ́rùn àǹfààní gẹ́gẹ́ bí àṣà tó wà ń tà ń sìn pé kájọ fọwọ́ wọwọ́ kọ́wọ́ lè mọ́ ọ̀hún fẹ́ yín fẹ́ wàhálà kẹ́dé lágo 9 kẹ́tún máa gúnyán ẹ̀yin náà ẹ wo station yìí. ó tọ́ ni. ẹ má tètè gbóni ẹgbà tọkọ yín sọ kẹ gbọ́ ọmọ obìnrin Wálé ẹ wá méjì ọ̀pẹ ní tẹ bá máa gbà lóbìnrin kó ti tójú bọ́ o kó jọ ọmọ tó dáa tó ṣe é rí á lè tọ́jú ọmọ fún yín kò ní jọ ọmọ kékeré tí Wálé bá fẹ́ fẹ́yàwó kejì mo dúró báyìí ná. ẹ̀yin àti Wálé kankan náà nìyí torí èjì ti pọ̀ jù. kí ni pọ́blẹ́mù rẹ gan-an ó ṣe máa fọ́ka rẹ̀ balẹ̀. síbo mo ní kó máa fọ́ka rẹ̀ balẹ̀. mo ní mi ò gbà. so mo ń lóbìn kan kí ni ṣé mo ń lóbìn kan kí ni. panápaná. bomi pa. gbogbo nǹkan tó ń sọ ìgbà ìmọ̀ ni gbogbo nǹkan tó ń sọ tó ń rò pẹ̀lú ọmọ mi. ó di ìgbà ìmọ̀ sí. ìgbà ìmọ̀ ni. ẹ jọ torí Ọlọ́run ó yá mú bọ. dádì wa ẹ̀yin náà tó yẹ pé wà yín ti dáa ni mọ́mì wo ni máa rò pé ọmọ ọ̀dọ́ ọkùnrin ni kò gbà gbàgbọ́ pé ẹ̀yin náà gba ọmọ ní recharge card àdúgbò kó dáa òun ló jẹ́ kó máa ní dirty mind nípa ọ̀hún ṣe. irọ́ o nígbà ọmọ mi ọmọ. bàbá ẹ ti ń support ọmọ yín fún nǹkan tí ò dáa jù. kí ni mo ṣe tó fi di pé màmá. ẹ ti ẹ̀kọ́ ọmọ yín náà fọmọ yín lẹ̀ kó tiẹ̀ ṣe lé ẹ̀ díẹ̀ kí ló dé. kí ló dé mo lé ń lé. ẹ̀yin lẹ́ ń bá ṣe gbogbo ẹ̀ ó ní pé wọn ò fẹ́ kádìpọ̀ tí máa láwọn ọmọ ní recharge card kiri sí ni ìyàwó wọn ò ní máa rorò kúrò ọ̀ṣọ́lẹ̀ má gbà o wọ́n mọ̀ ọ̀dọ́kùnrin ní kẹ́gbà. bóyá máa jẹ́ lọ́yẹ̀ sọ yẹn. ọbẹ̀ tí ò láta yẹn lájọ máa jẹ. ẹ wo ẹ dákun ẹ jọ̀ọ́ ṣe rí gbogbo nǹkan yẹn máa dá sí gbà mí gan ẹ máa rún mi nú because èmi máa ń wò wípé ẹ̀rọ tọrọ ẹ̀ ní sọ ẹ̀rọ tọrọ ẹ̀ ní sọ àkílẹ̀ ń sọ ṣe ẹ bá wa débẹ̀ ni ṣe ẹ bá wa gbélé ni kí ló dé gan ẹ yọ ilé ayé lẹ́mìí mi ni. Wálé máa gbọ́ nǹkan tẹ́ni sọ. ẹ tiẹ̀ fẹ́ ni pé máa gún yẹn fún wa. máa bínú Wálé òkú ìhóoru ká wà rírì. mo ti gbọ́ jáde mo ti gbọ́. bí ẹ bá tẹ ọlọ́fọ̀ ìwọ náà ní fara gbà. ó ti yé mi mo ti gbọ́ ń tẹ́ sọ. mo ń gbádùn oúnjẹ rẹ. àǹtí Ṣọlá àti bọ̀dá Wálé ṣe rí ẹ̀yin méjèèjì ẹ ní ìdí pé kẹ́ ẹ disturb ara yín mọ́ rárá ni bàbá ọkọ yín ti bá yín yanjú ọ̀rọ̀ yìí léyìí tí ò ní mú jà dání. ẹjọ báwo náà ṣe yanjú ẹ. èyí tó yẹ kẹ́ ẹ ṣe ni wípé ẹ sọ fọkọ yín kún lọ wá ọmọ ọ̀dọ̀ obìnrin tó bá ti tójú bọ́ kún mú wálé kẹ́yìn náà sì lọ wá kan tó jẹ́ tọkùnrin kẹ́yìn náà mú wálé lẹ́yìn tó ti tójú bọ́ ni o pé tẹ bá kàn ti ní di sáfìsì bọ̀dá Wálé tẹ bá ti ní di sáfìsì tóbìnrin ẹ pé ẹ wọ ọmọdọ̀ tẹ́yìn náà bá sì ti ní di títí ọkùnrin náà ẹ̀yin náà pè wọ́n ẹ̀yin náà wọ ọmọdọ̀ léyìí tí ò ní mú jà dání. ta ni ó sanwó oṣù àwọn méjèèjì. ẹ máa pè ìsan náà ni bọ̀dá Wálé ó sanwó oṣù títóbìnrin ẹ̀yin ó sanwó oṣù títọkùnrin torí ẹ̀yin lẹ ní di sáfìsì. àwọn ni àwọn nọ́mbà ìdí ọmọ ọ̀dọ̀ wa ká gbọ́ ọkùnrin ká gbọ́ obìnrin yìí ó ní òsanwó rẹ̀. ẹ pín sàn. kò ṣeé ṣe. kẹ́ pín sàn ló dáa. kò ṣeé ṣe èmi sì ní kó mọ ọmọ ọ̀dọ̀ wa ṣùgbọ́n condition ni pé ọkùnrin lágbà. ọkùnrin lẹ gbà. bẹ́ẹ̀ni àwọn sọ pé obìnrin làwọn ó gbà. ẹjọ́ gbálẹ̀ yòókò kan a fi mọ̀ pé méjèèjì náà lẹ ní di sáfìsì ọkùnrin tó ní sáfìsì ọkùnrin ó ní di sáfìsì ọkùnrin. yóò bá lọ́kọ́ lórí aya ṣùgbọ́n àjọ nílé ni. ó dà bẹ́ẹ̀. àjọ nílé ni. tó wá ṣẹlẹ̀ Adéwálé àṣẹ tiẹ̀ ní ọ̀sẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. a lọ gbóbìnrin. àwọn ò ní gbà o kó yẹ pọ́kùnrin ọmọ wa wà nù ilé. yóò sì gbẹdùn géètì wọlé. ẹ máa kú àpérò bàbá àtọmọ. ẹ ṣeun. máa kí púpọ̀ ọ̀rẹ́ wa Wálé. dákun bọ̀ Wálé. kí tó dá sọ̀rọ̀ yìí. má ti tọ̀ fúsárì. ẹ mọ fẹ́ fúsárì sọ̀rọ̀ èèyàn ọ̀dẹ́gbọ́ lọ ẹ jẹ́ wọn lọ. ní pàtàkì kí nìdí tó tiẹ̀ fi gba bàbá ẹ̀ sílé. tí mo fi gba bàbá mi sínú ilé ṣe rí ìyá wa. torí bàbá ẹ̀ ò tó lé. ẹ má sọ pé mo ò tó lé ẹ dákun ẹ mọ tẹ́ bá sọ ẹ jẹ́ kí n sọ ìdí fún yín bí bàbá ṣe wà yẹn àwọn ni ẹ mójútó mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi ìyá mi ti kọ̀ wọ́n ti pẹ́ ṣe ń gbọ́ ẹ̀ ń tọ́ lọ fẹ́ nìsín kéètì kìí séèyàn kékeré kan lọ́lọ́ fẹ́ àwa náà wá wò pé ọlọ́run jáwa náà dàgbà ọlọ́run wá ní ká ga now kí n tọ́jú bàbá mi ọgbọ́n rẹ̀ wà lọ́dọ̀ mi èmi nìkan náà ló sì mo sì wà lọ́wọ́ ẹ̀ ṣé kọ́ máa gbénú oko ni. kí wàá di contribution bàbá kan. ẹ ní sùúrù ẹ jẹ́ wọ́n sọ ní ẹgbẹ́ sọ fún mi. ṣé ìgbà yìí wá láàárọ̀ àǹtí Ṣọlá ẹ dákun ẹ fún mi ní ẹjẹ sọ̀rọ̀ ṣé ìgbà yìí láàárọ̀ tí arúgbó yín wá ń sunkún oge ẹ gbọ́mọ ọ̀dọ̀ nígbà tẹ bí àkọ́kọ́ ẹ gbọ́mọ ọ̀dọ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àwọn náà tẹ bí wọ́n ti wá dàgbà àsìsìn lẹ́wà rí pé fẹ́ gba ọmọ ọ̀dọ̀ bó tẹ̀ wá jẹ́ wọn ò tí ì sáìdì yín àǹtí Ṣọlá o wọn ò sáìdì yín ara kó ẹ fi ara rẹ̀ kẹ́rọ̀ so níwọ̀n ìgbà tí ẹ ti gbàgbé láti gba ọmọ ọ̀dọ̀ ń sìn ìwọ ò fẹ́ kọ́ gbóbìnrin ìwọ ò fẹ́ kọ́ gbọkùnrin ẹ dẹ̀ ní ìdí ọmọ ọ̀dọ̀ ẹ ní láti wá kan ṣe ni ìdí dẹ̀ ni pé lóòótọ́ ọkọ ló lórí aya ìyá ti dàgbà
n kò tó ti fi iṣẹ́ dé kó tó dáná wàhálà ni àwọn ọmọ ìkẹ̀dẹ̀ rèé bóyá ló ìbúlẹ̀ tí wọ́n sí àmọ́ ìyẹn kẹ̀kan so níwọ̀n gbà tí ọ̀rọ̀ bá ti rí báyìí gẹ́gẹ́ bí ọkọ tó jẹ́ olórí aya ìwọ ọkọ ni màá gbà nímọ̀ràn torí ó dà pé olójú kò mú yìí kò lọ òun ni ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí aya rẹ̀ ṣe ṣe bá wa gbé ní èmi lọ́jọ́ ẹ máa gbọ́ akàntì ẹ̀ ti wáyé àti rẹ́mẹ́sì rẹ́mẹ́sì sáré ni pé bàbá Adéṣọlá ọlọ́rẹ̀ kọ oúnjẹ tí ọkọ rẹ̀ bá mọ̀ pé kò mọ̀ ọ́ ṣe Adéṣọlá ọlọ́kọ bàbá àgbọ̀mọ̀ ọ̀dọ̀ kankan mọ́nú lẹ́yìn kí ló dé ọlọ́rẹ̀ kọ oúnjẹ tọkọ rẹ̀ bá mọ̀ ọ́ ṣe. bàbá ẹ gbọ́rọ̀ wa ẹ tó lé àwọn ọmọ yìí kó dà mo fọlọ́hùn bẹ̀yìn. mo ń to tó lé yìí. èèyàn ń to lé jù báyìí lọ láì ṣe bíríkìlà. mo bẹ̀yìn ẹ tó lé ọkọ yín ẹ jẹ́ kí ìyàwó ọmọ yìí kó àti ọmọ yìí kó rí lé ọkọ gbé kó dẹ̀ lè gbégbé ayò wọn àlàáfíà. ẹ ṣeun. ṣẹgbọ́ ọlọ́wọ́ rẹ̀ lọ́wọ́. ẹ wo ẹ ṣe gan mo dúpẹ́ ṣẹ́rí ẹmọ tó ṣẹlẹ̀ níta alẹ́ sẹ́nsìn ni pé bóyá kó lọ kọ́. kó lọ kọ́ ni. mo ti sọ fún ẹlẹ́ẹ̀kan pé mi ò ní time mo máa ń kúrò lórí 4:30 lójoojúmọ́. o ní time. irọ́ ni ọ̀wà táwọn ni. tí mo fi dé aago 9 sí 10 lẹ́yìn. ẹyìn Adéṣọlá. mo ń bọ̀ ní weekend máa ṣe ní sùúrù sẹ́ǹ gbọ́ ní ìsìn atúní ọlọ́kọ́ òtún ní time kí lẹ fẹ́ kí n ṣe. ojúlé máa tìlé kò jẹ́ mú lọ olúwa kọ́ lọ kọ́. ẹjọ́ mọ lọ. Àǹtí Ṣọlá Àǹtí Ṣọlá advice tèmi fún yín ni pé kẹ́ lọ kọ́ oúnjẹ tí ọkọ yín sọ pé ẹ mọ̀ sí kẹ́ lọ kọ́ because tí ọkọ yín bá fi lè mú ọmọ ọ̀dọ̀ wálé ó dá mi lójú kó máa fún ọmọ ọ̀dọ̀ lóyún ni so mo lè nífẹ̀ẹ́ pé kí gbogbo wàhálà yín kó já sásán nítorí náà Àǹtí Ṣọlá ẹ lọ kọ́ oúnjẹ tọkọ yín sọ pé kẹ́ ẹ sì ẹ lọ kọ́. mi ò kọ́ àsìkò ní òsì ṣùgbọ́n tó bá gba kúkú ọkùnrin a máa kọ́ mi nínú ilé. ẹ má ó dá bàbá láyé bàbá ọkọ ẹjọ́ dádì wá ẹ ṣe bá àwọn ọmọ yín kẹ́ bá wọn tó lé torí èmi ò láìkí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ látẹ̀kọ́. àwọn ọmọ mi kọ́ ọmọ mi lélẹ́yìí. àṣebíyàwó ọmọ yín ni wọ́n. wíwọ́ ọwọ́ lọ́dẹ́gbẹ́ ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ ọmọ ọdún dandan ká lọ́mọ láyé lọ́ọ́ ẹ níyàwó bíbẹ̀ ẹ̀kọ́ èmi ìfẹ́ kọ́ ọmọbìnrin kan kọ́ máa fọ́ ọmọ mi ní plantation. bẹ́ẹ̀ni ebe ọ̀dọ́ ọmọ mi ti rù. bàbá mo lè bá yín wí arúgbó ló ń dà yín láàmú. ilé ọ̀sán. no ó ní pé òun mọ̀ yín ní arọ́ rin. ọmọlé ìmọ̀ ń wálé déédéé nù. olùmọ̀ ìmọ̀ ń wálé. mo ń bọ̀ Adéṣọlá tó bá ti lè lọ kọ́ lọ́kọ̀ òtítọ́ tó bá ti lè kọ́ àní gbọ́mọ ọ̀dọ̀ mọ́ so tó bá ti lè kọ́. Adéṣọlá lọ́ọ̀rì kọ́ṣẹ́ kọ́ fi ṣẹ́lẹ̀. kí n ṣe kí ni. lọ́ọ̀rì kọ́ oúnjẹ tọkọ rẹ ilé ẹ̀kọ́ ni. bàbá ẹ̀yin àgbàlẹ̀pọ̀ wó pé kí ọ̀tún wẹ òsì. má fi wẹ̀ mọ́ ọ̀tún wẹ òsì kì í jẹ́ kọ́mọ ọmọ torí ọwọ́ méjèèjì tá a fi. ẹ̀yin ò lè fiṣẹ́ sílẹ̀ ọgbọ́dọ̀ filẹ̀ nínú kọ́ fi ṣẹ́lẹ̀ àbí kọ́ fi lé ọkọ lè kọ́ jẹ́ kan. iṣẹ́ tí mo ti ń ṣe kí tó wọlé ọgbọ́n. ẹ má wọrí ọyá mo ń gbọ́dọ̀ mo ń gbọ́ ẹ ṣeun. Àǹtí Ṣọlá èmi ò lè fiṣẹ́ sílẹ̀ o. Àǹtí Ṣọlá wọ́n bá yín wí o. ẹ wà advice tèmi máa fún yín ni wípé ẹ lọ kọ́ iṣẹ́ tí ọkọ yín ní kẹ́ kọ́. ó ṣe ń jẹ ẹ mọ. ṣó ti yé yín because ẹ mọ̀rọ̀ ọkọ tẹ fẹ́ pé olójú kò mú kó lọ nẹ. ìdálọ́ sọ bẹ́ẹ̀ fún yín múlẹ̀ ti ká. jẹ́lẹ̀ ni wọ́n so ẹjọ́ torí Ọlọ́run ẹ lọ kọ́ kọ́ má bàa gbọ́kọ mọ́ yín lọ́wọ́. bàbá ọ̀rọ̀ tèmi máa bá yín sọ ni wípé ẹ kúrò lé ọmọ yín ẹ kúrò lé ọmọ yín kí n ti yín obìnrin la gbọ́ pé ó ń ṣe nǹkan tẹ́ ń ṣe. gbọ́ ọmọ mi ọ̀rọ̀ tèmi ni pé mò ń jẹun ọmọ ni. ẹ ń jẹun ọmọ ṣègbọ́n náà jẹun ọmọ. ẹ wo bàbá oúnjẹ ọmọ ò ní pọ̀ lórí. ẹ wo ẹ kúrò lé ọmọ yín ẹ wá bí gbà kí lé ọmọ yín ba lè tó. ọfọ mọ mi láì hypertension. sẹ́ẹ̀rí hypertension yìí wo ni ẹ fún yín. irọ́ mi ò ẹ wo dákun torí ọlọ́yẹ̀ ní dáhùn. yóò lọ rè kọ́ṣẹ́. yóò kọ́ṣẹ́ oúnjẹ yẹn tó bá ti kọ́ tó ti mọ̀ ṣe èmi nìyẹn gígùn. ṣé wo rò wípé tá a bá gbọmọ ọ̀dọ̀ ọkùnrin tó bá ń ṣe jẹ tí bá ń kọ nínú ilé owó kan là ń ná yẹn ànáwó méjì o. ìwọ ọkọ ọmọkùnrin lóúnjẹ tó ọmọ yẹn. àní wá sọ̀ǹgbọ́ sórí ibi tí ọ̀rọ̀ rẹ tó sú mi sí o tó láti rí ìbora. kí ló ń jẹ bẹ́ẹ̀. ìwà lè jẹ́ kí ọmọkùnrin wà nù ilé wa níwọ̀n tó yẹ pé tó o bá sùn báyìí gbà míì tó o bá sùn sí tìrúmù lásán ó ti yanra alẹ̀. àríwá lásán pa wà ó ti wà ní gúúsù nígbà wá ní pé tọmọ bá wá wọlé tọkọ wọlé tó wá rí pé madam ló sì ní ẹ sì àrí bí àlùbọ́sọ̀ oṣù tí òun náà wà rò pé kó nǹkan kó máa hó ọ̀la ọlọ́mọ jẹ àbí kí n jọba yín pọ̀ kó lè jọ mí lójúmọ́ láyé. wálé máa gbọ́ lè gbà máa gbọ́ wálé. mo ń gbọ́ jàre. Àǹtí Ṣọlá ẹ wò tẹ́ bá fẹ́ kílé yín dàrú ńṣe ni kẹ́ gbọ́ nǹkan tọkọ yín sọ o. orí rẹ̀ pa.
ẹ fi iṣẹ́ sílẹ̀ kẹ́ lọ kọ́ oúnjẹ tọkàn yín máa jẹ. kí n fi iṣẹ́ sílẹ̀ kí lọ kọ́ oúnjẹ. ẹ jẹ́ wá sàn kankan fún yín. ara nǹkan tí ìyàwó ṣe ń gbà kí àwọn fámílì ọkọ wa lélẹ̀ o kí ló dé tẹ̀sẹ̀ ń jẹ́ kó iye bàbá ọkọ yín gbé lọ́dọ̀ yín. bàbá ọkọ yín ló máa lé yín kúrò nílé. bẹ́ẹ̀ ni àmín. àwọn ló máa lé yín kúrò nílé. àmín. ẹ má ṣàmìwò yín. ẹ wo Adéṣọlá ṣe rí ọkọ yín tẹ́ bá ti rírú àwọn bàbá báyìí ọkọ yín at his age tí wọ́n ń lo chain sọ́rùn àwọn alágbèrè ni wọ́n. so ìṣe ni kẹ́ mọ́kọ yín dáadáa kẹ́ wá mú bàbá ọkọ yín kẹ́lé wọn káwọn náà lọ ṣé wọn níyàwó ni kọ́ lọ́jọ́ kò sílé ìyàwó wọn. ṣé bọ́bọ̀ mi ṣe ń lo ṣéènì bí ṣe fi ṣéènì ọ̀run ní ń dùn ọ̀ báyìí. ẹ lé wọn bàbá ìmọ̀dálẹ̀ yín rú ẹ lé wọn. ṣé ọ̀tọ̀ ni èèwọ̀ ni kéèyàn lájẹsẹ́kù lórí ipò lo ṣéènì. ẹ jọ ìyá wa ẹ̀yin lẹ sọ lẹ́ẹ̀ka bí ẹ ń bínú mi ni. tí ṣéènì ọmọ mi kàn dodo. sẹ́mi kàn dodo ibi tó dé ní. ẹ wo àwọn bàbá jayéjayé ló máa ń lo chain tó máa ń kàn dodo. yes láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé bàbá mi bó ṣe wà wọ́n jayé láàárọ̀ rẹ̀ wọ́n jayé dẹ́kun ara wọ́n sọ. èmi kọ́ ní pòwe mọ́. n'o pé mo fi jọ yín. àwọn tó mọ nájà bẹ̀ ní dáná. ok ibi tẹ́ ẹ̀ nájà rẹ̀ good so ẹjọ́ yé yín ẹ má sọ yẹn fẹ́ mi mo ti bẹ̀rẹ̀ fàájì mi for long mi ò dẹ̀ kọjá yàrá mi ṣe ti gbọ́ ẹjọ́ tó yọ lọ. ilé tí ó dẹ̀ ọ̀dẹ̀ dà. ó làyẹn ṣe máa fojú kójú wò yẹn báyìí ìwọ ló dẹ̀ fa gbóntàn sọ yẹn o. ọlọ́jú panápaná ni panápaná ni ìwọ náà ṣé fọgànáísà ti máa ṣe táyà ṣé wà á ti sáwàdà tẹ́ mọ̀ fọ́pọ̀ ayé lágbàá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nù mí ti pẹ́. ọ̀gùn mi kù púpọ̀. fọgànáísà ni mo ń gbọ́jà rí ọ̀rẹ́ mi. Àǹtí Ṣọlá. mo máa ń gbọ́ yín sáà. ó dàbẹ̀ ni pé ẹ̀yin náà nǹkan mi wà bẹ̀ fún yín wọ́n ń kẹ́lọ́ kọ́ oúnjẹ ṣíṣe ẹlẹ́ẹ̀kọ́ oúnjẹ ṣíṣe ṣé ẹ bá gbọ́ ọmọdé ọkùnrin tó bá wálé kó máa bá ń ṣe nǹkan mi lẹ́fẹ̀ẹ́ ni bàbá ẹ bá gbà fún wọn o ojú ò ní tì ọ́. àmì ẹ bá gbà fún wọn sẹ́gbọ́ bọ̀dá wálé ẹ̀yin náà ẹ bá gbà fún wọn sẹ́gbọ́. kẹ́ ẹ̀ ní sórí ibú èmi ọ̀gbá. àmì. sọ̀rọ̀ ń tọ́ sọ̀rọ̀ yìí ó sì mọ́rọ̀ ọpọlọ wá ní eléyìí ṣe gbẹ̀wù dání ọkùnrin gidi lélẹ́yìí wàláì fúnra rẹ̀ olùkọ́ ìyàwó rẹ̀ olùkọ́ ìyàwó rẹ̀. gbàkùnrin lọ́mọdọ̀. tó o bá wá lè lọ kọ́ so ń gbọ́ kí n fiṣẹ́ sílẹ̀ kí lọ kọ́ ọ lọ kọ́ ni kò sí tó fẹ́ ṣe o. tí bá rà kọ́ yẹ fóṣù mẹ́ta tí mo bá dé ibo ni mo ti fẹ́ lọ ṣiṣẹ́. àní tó o bá ti lè kọ́ ní tí mo mọ̀ ọ́ jẹ. gbogbo ọgbọ́n tó ń dá ni wípé kí n jókòó sílé kí n máa ṣe complete housewife. tó o bá ṣe agbára mi ká. ilé kọ́ ọlọ́rẹ̀ kọ́ ń lu ibi tá a bá mú ọ lọ ni. ìlú bo. ibi ẹ bá ti ń ṣe náà ni bóyá yẹn ni olùkọ́ ni. ṣẹ́rí ọ̀rọ̀ ìyànjú lèmi fẹ́ gbà yín o since tó ti jẹ́ pé obìnrin lẹ fẹ́ mo mọ̀ pé tẹ bá máa lọ sínú àwọn family ẹ máa ní àwọn obìnrin bẹ̀ so that àǹtí Ṣọlá ò ní rò pé ẹ máa bá sùn àbí tó bá ti gbọ́ láti ní bóyá kẹ lọ sí ìlú yín bóyá àbúrò dáàdì yín ni bóyá ìkọ́nù àwọn ẹbí yín tó jẹ́ obìnrin tó dẹ̀ mú oúnjẹ bóyá kẹ lọ pè yẹn wá kí yẹn máa bá yín dáná so that àǹtí Ṣọlá ò ní rò pé ẹbí yín kúkú ni ẹ̀kú lè bá ẹbí yín ní kankan ṣe kù ìyẹn ló máa da tó máa. lásìkò tí yìnyín bá wá fẹ́ lọ lé ọkọ tiẹ̀ ńkọ́ ká tó ṣe mọ́ wọ́ ọmọbìnrin mi. kò sí wàhálà kí yẹn tó lọ lé ọkọ àǹtí Ṣọlá àti fìdí ẹ̀ ràn. má bà yé àwọn mọ̀lẹ́bí wa jẹ́ a lè lu ẹbí wa fún. sẹ́ẹ̀rì pé kò sọ̀rọ̀ mi tẹ́ mi. ọ̀sọ̀rọ̀ mbẹ́ yọ̀lọ̀ rẹ̀ kọ́ṣẹ́ ni. ó jẹ́ kí lẹ wá parapọ̀ dídì ọ̀tẹ̀ fún báyìí. kò lè tó bẹ́ẹ̀ sórí mò ń sọ̀rọ̀ mò ń láàgùn ọ yẹ kó mọ̀ pé òun mú mi ké o. torí Ọlọ́run má jẹ́ kí n ké o. èmi lọ ń ké fún. bàbá ṣe ní ké sínú. bí ìyàwó bá kọ ní ìyàwó la fẹ́. ẹ̀wọ̀n tí bàbá mi sọ. àṣọ ìyàwó ló fẹ́ mú wálé tẹ́lẹ̀. àṣẹ ò tiẹ̀ lé ọmọ mi ò tiẹ̀ lé ọmọ mi ò tiẹ̀ lé ìlà ń fẹsẹ̀ rálẹ̀ níwájú ẹranko ó nílẹ̀ ọ̀dìgòbé. bàbá ìlọrin èsòkò torí obìnrin mi. ẹ bẹ̀rù Ọlọ́run nínú gbogbo kọ́tẹ́ bá sọ. ọmọ mi ò lé. so ẹ̀yin lẹ kọ́ wálé. èmi ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún mo fẹ́ kọ́ ní mi láàrin láyé. àwọn àti gbogbo wọn fi lọ. wọ́n ṣe á lọ wọ́n lọ. ẹ má wọrí tanú fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí. Ọlọ́run yóò fẹ́ fún olúwẹ̀. Àǹtí Ṣọlá ẹ fẹ́ kí wọ́n gbọmọdé obìnrin ẹ̀ tó fẹ́ kọ́ṣẹ́ ṣebí lóòótọ́ ìyàwó ló ní ilé lóòótọ́ ẹ̀rín ilé but nǹkan wà tó yẹ kẹ́yìn náà nínà nígbà tẹ bí kí n tẹ bí kébí kàtà àwọn ọmọ wípé ẹ̀ mú jẹ́ sí o ìsìnà tó mọ̀ kẹ́ ẹ̀ mú jẹ́ sí pé ẹ̀yin náà ọmọ ti dàgbà ó yẹ kẹ́yìn náà fi ṣẹlẹ̀ káwọn máa náà gbà tó wá jẹ́ kí wọ́n ti lè gbà pé àwọn máa fún yín lówó monthly pé máa wà nílé tẹ̀lé máa kọ no problem kẹ́yìn lọ catering kẹ́yìn lọ catering kẹ́ lọ kọ́ láti so oúnjẹ tẹ́ bá dẹ̀ ti kọ́ tán káwọn náà dé máa fún yín ní owó
and bàbá ẹ̀yin náà gan ẹ̀gan ṣe díẹ̀ abájú náà táwọn obìnrin náà ṣe dúró tì í kalẹ̀ náà ẹ̀yin náà ṣe díẹ̀ ṣe fẹ́ kó ṣẹlẹ̀ sí tọmọ yín náà ní káwọn obìnrin máa dúró tọkọ yín náà. bẹ́ẹ̀ bá ti yẹn gan ẹ mọ̀ pé yóò bùyàn nù bàbá ẹ̀yin gan yóò bùyàn nù èébú ìjìnà sí ẹlẹ́yìn. bàbá mi ṣe rí ẹ̀yẹ má wò yún. máa gbọ́ ijó ni ẹ̀wà bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ ìbáyìí ṣé kó bẹ̀rẹ̀ Monday. no ẹ jẹ́ kó jẹ́ Monday tí ń bọ̀ lẹ́yìn. wọ́n bọ̀ gàrẹ́ sọ kọ́ mọ̀mọ́ náà. náà kò lè nà náà kí ló fẹ́ nà fún nígbà tí ń sọmọdé. sẹ́yìn lérò pé ta bá gba kúkú ọkùnrin àfi dí owó kù ni. irọ́ a máa lọ bí sáde máa kọ́. bọ́ọ̀ bá gba kúkú ọkùnrin ọ̀fẹ́ fọ́ lé ni. madam sẹ́yìn gbọ́ sọ́yìn gbọ́dọ̀ kan lọ́wọ́ sọ̀kan oníyẹtuyẹtu báyìí tó yẹ pé gbogbo fíìmù ẹ̀yìn ni à ń wò. ìwọ gan fúnra rẹ òjòwú ni ọ. ṣé o lè tí ìgbára mọ o ti lè tí ìsara gírí gbà yẹn. àjọjẹ lódùn. lórí èwo. èmi ọ̀kàn fẹ́ kọ́ mọ ọ̀dọ́ bá ọpọ́n jẹ ni. mo gbé. nínú iṣẹ́ yín àti ọkọ yín èwo lẹ fẹ́ ń bẹ̀. èwo lẹ nífẹ̀ẹ́ jù. kò sí bí iye fẹ́ jẹ́ náà èèyàn máa nífẹ̀ẹ́ kan jù kan lọ. ẹ má gbàgbé pé àwọn èèyàn sọ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run. ṣé wọ́n lọ ń bọ́ra rẹ ni. ẹ jọ dádì wa. bẹ́ẹ̀ náà ni ọkọ ó ṣe pàtàkì ó ṣe kókó nígbésí ayé obìnrin. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tá a bá gbọ́ra wa yé dáadáa kí ló dé tá a lè work out nǹkan kan láàrin yẹn. gbogbo owó oṣù tó ń gbà ọ̀ ń dáná ni. mélòó ló fi rán ọmọ mi lọ. aṣọ lọ ń kó sára gbogbo gbà. mo gbọ́ yín o. ẹ̀yin ni mo bá lọ́rọ̀ sẹ́ ṣe rí ọkọ lórí aya ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká gbàgbé ẹni gbàgbọ́ ọtí ìsílà kẹlẹ́ kọ́ iṣẹ́ tẹ́ ẹ̀ bá lè kọ́ iṣẹ́ ẹ jẹ́ kàn gba ọmọ ọ̀dọ́ obìnrin. ó dá mo fẹ́ bí ní kinní kan ibi tí ayé wà lẹ́yìn ó yẹ ká máa ṣọ́ bá ṣe ń náwó ni. bẹ́ẹ̀ni. ẹ wò mí dáadáa ǹjẹ́ tá a bá gba kúkọ ọkùnrin kó tiẹ̀ yáfẹ́ fún mi ká gba kúkọ ọkùnrin ṣó ti yé yín ẹ dúró ṣé mọ̀ pé owó kan la máa san kì í ṣe pé màá máa lọ síbi iṣẹ́ á tún máa sanwó kinní ọgbọ́n tó wà àti bàbá ń dá méjì ni o wọ́n fẹ́ fẹ́ yàwó kejì nídẹ̀yìn yẹn wọ́n fẹ́ kí n jókòó sílé kí n máa ṣe complete housewife. ọ wọnú ara wọn ni ìwọ náà fẹ́ pààrọ̀ ọkọ. ẹ jẹ́ kó gba kúkú obìnrin tẹ́ ẹ bá ti lè kọ́ṣẹ́. kúkú ọkùnrin ló dáa o ò fẹ́ kejì. kúkú ọkùnrin. ẹ jọ mo ń bọ̀ mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín tí a bá wò ó bá a ṣe ń sọ̀rọ̀ ń sìn pé kákàwó kí ló ń ṣẹlẹ̀ ní bọ́yálẹ̀ Nàìjíríà ní ọ̀dọ̀ wa ń bí nínú kúkú obìnrin àtọkùnrin èwo ló pọ̀ jù níbi tí wọ́n ti ń lò. kúkú obìnrin ló pọ̀ jù. good. ìjà nígbàgbọ́ pé ọkùnrin míì mò ń jẹ́ sèjọ obìnrin. àní ìfẹ́ ọmọ kọ̀ mọ́ sí o obìnrin ni mo fẹ́ because èèyàn lè control ẹ̀ then kéde pé tí ì bá sí ilé tọkọ ò ní balẹ̀ tọkọ ọmọ ṣe kúlekúlekúlekúle because mo mọ irú ìyàwó tí mo fẹ́ sínú ilé sóyè máa yíra po kí àárín ẹ̀dẹ̀ bíi iṣẹ́ àbábà ìfẹ́ then kéèyàn á máa rìn ìwọ ni àti pé ti bàbá. ẹ máa gbọ́ sẹ́ni obìnrin téèyàn bá nínú ilé wàá ti mọ statue ẹ̀ wàá ti mọ everything kí pé tí ọkàn máa lọ tí ẹ̀gbọ́n tí mo ń sọ tí ó máa lọ tó wá jẹ́ pé kúkú ọkùnrin náà wá wò pé ẹlẹ́rú mọ̀kan lélẹ́yìí o ǹdẹ́ lè sábàgọ́ wọn fẹ́. Adéwálé. kókó kan tá a máa ṣe ní pé bàbá. bó ń tọ́ ṣẹlẹ̀ ní láàárọ̀ ọ̀la di ẹrù ẹ. lọ síbo. ó bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́. ojú bẹ́ẹ̀ lọ. ìlú òkèṣì lọ́ọ́ ti kọ́. wá mo fojú lọ́kọ̀ mọ́ gbọ́ bàbá débẹ̀ bọ́n ṣe ń kọ́ lágiri kọ́ ẹ̀kọ́ lábìrì tán máa ń ròyìn. àwọn ta ló fẹ́ rò lọ́kọ́ bí ẹ ṣe ń ṣe. ẹ bá sọ tẹ́lẹ̀ pé èkúrú a máa wù mí jẹ ojú a máa tì mí àti ṣe ní ọ̀lẹ́ ṣe. kò máa ṣe. mo ti mọ̀ páyì náà lẹ wà nídìí gbogbo ọ̀rọ̀ yìí láti lẹ̀. ìdí èwo. kò máa ṣe. mo mọ̀ páyì ni. ẹ bá bá fà tó pa tó àwọn kọ. jẹ́ kí mo ń gbọ́jáde o máa ṣe jẹ́ kí n gbọ́. bàbá ń sọ sí pé oúnjẹ ilé làwọn fẹ́ máa jẹ. mo ní o jẹ́ kí n gbọ́. Aunty Ṣọlá ẹ̀yin gan help matters alákọ̀ọ́kọ́ ẹ̀yin lẹ roko tó ọ̀kùn jóná kú sínú ẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ mú oúnjẹ sè tẹ́ ẹ jẹ́ kí ọkọ máa fi pé òun nílò cook or whatever. irọ́ wọ́n tún ní kẹ́tù lọ kọ́ ẹtún lẹ́ẹ̀fẹ́ kọ́ ẹ wá ń fọwọ́ lálẹ̀ pé kan lẹ́fẹ́ ìkan lẹ́ẹ̀fẹ́ iṣẹ́ rí nínú kéèsì ẹ̀yin ò kọ́kọ́ ní kéèsì tó rẹ̀yìn lẹ dá wà lálẹ̀ tó ẹ pé ń ṣe lẹ́yìn lè ṣe ntọ́kọ yín fẹ́ ni tàbí kọ́ ní kẹ́ lọ́kọ́ kẹ́ gbà láti lọ́kọ́ ẹ ní choice nítorí ìdá kẹ́ lọ́kọ́ báyìí sí àwọn náà ẹ ń complain pé bóyá wọ́n fẹ́ràn obìnrin àwọn náà tún wá make complaint tí wípé ẹ̀yin náà ẹ̀ máa rápamọ́ nulẹ̀ nǹkan nígbà tó ń bá gba kúkú tó jẹ́ ọmọ ọkùnrin tá ó ti dàgbà tẹ́yìn náà múra bákan tó ń ṣe bákan táwọn máa jáde tọkàn wọn ò ní balẹ̀ ìdá kẹ́ lọ́kọ́ iṣẹ́ àti ṣe oúnjẹ tó dáa tàbí kẹ́ gbarú kúkú tó ń bá mú wálé ìkànnù méjèèjì lè máa fọwọ́ mú. lọ́ọ̀yà má jẹ́ kó dùn. ṣé báwo ni ẹ wà.
ẹ jọ o ẹ kú sùúrù ẹ jẹ́ sọ tọrọ fún yín o. ọmọ eléyìí sọ tọrọ. ẹ gbìrì ọ̀tẹ̀ bá ṣe pàkọlọ̀ kan rú. lọ́rí ó ní bàbá fẹ́ kí Wálé fẹ́ yàwó mi. èmi ọ̀fẹ́. eléyìí ò ṣe pé wọn mò ń jẹ́ sè. ẹ̀yin méjèèjì náà mò ń gbè lẹ́yìn. ok mò ń bọ̀ bàbá ẹ má wọrí. ibi tó bá kù sí ọ̀fẹ́ tó kọ̀ọ̀kan ṣe tán. ní sùúrù ní sùúrù. ọkọ ìyàwó ẹ wá trust ìyàwó yín mọ́ báyìí. sáwọn trust mi mọ́. ẹ trust ìyàwó yín débi pé ẹ lè fọkùnrin ti ìyàwó yín mọ́ nílé. ọkùnrin yóò ní mi lè fọkùnrin ti ní sùúrù fún mi ọ̀rẹ́ mi. ibi tí ìfẹ́ bá ń gbé lànà ń gbé. God of my. ẹ ṣe wàá nífẹ̀ẹ́ ìyàwó yín mọ́ tẹ bá trust wọn dáadáa ẹ máa fọkùnrin ti wọn. èmi ní báyìí. ọmọ mi ṣé kí n fi èmi ló kọ rẹ ṣé kí n fi wọ́ọ̀tì. kí ló kọ tiẹ̀. Ayọ̀ lórúkọ mi. Ayọ̀ ṣé kí n gbọ́ bíi kúkú. ẹ gbà mí. torí mo ojú káfíńtà lójú tí mo wé ọmọ bí ẹ ṣe ń kanlé. ká dirun ọkùnrin ló mọ̀ ṣe gùsì ká gẹrun ọkùnrin ló mọ̀ ṣe ká dáná náà ọkùnrin náà ló mọ̀ ṣe ẹ jẹ́ kọkùnrin ṣiṣẹ́ lé. no wa ọkọ̀ ni ọmọ fọ̀ yóò mọ gbálẹ̀ yóò mọ nu táìsì sóòrè tí ọmọ dáná fún mi òbí mọ̀ fẹ́. ṣe é rí bọ́n ṣe ronú mo ti sọ fún yín pé ọ̀tẹ̀ ló wà nídìí ẹ̀. Adéwálé ó fẹ́ fẹ́ yàwó kejì. ìyàwó rẹ̀ yóò lè kọ́ṣẹ́. ẹ mọ̀ ń bọ̀ jẹ́ kẹ́jẹ́ mi bàbá mi ẹjẹ́ lómi ọ̀dá sí. ẹjọ́ kọ́ṣẹ́. ẹjẹ́ lómi ọ̀dá sí mọ̀ ń bọ̀. àǹtí Ṣọlá kí ló dé tó yẹn pé iná ò ṣe mọ oúnjẹ ṣe nù. mi ò ní wà ní mi ò mọ oúnjẹ ṣe o. nǹkan tó sọ ni o. bàbá rẹ̀ irú oúnjẹ tí bàbá ń dárúkọ ìlú òkè nìkan ni bàbá ti lè jẹ o. irú oúnjẹ wo. bẹ́ẹ̀ èkuru wọn náà wọ́n jẹ èkuru láì ṣe. ìyàn ńkọ́. wọ́n ní tẹ bá gúnyán. oríṣiríṣi iyán ló wà níta sí kéèyàn lè jẹ. ẹ ṣe pọ́n tó yàn fún wọn náà. àmàlà ńkọ́. sáwọn eléyìí bàbá àtọmọ ẹ dè mọ́bẹ̀. bọ̀dá Wálé àyìn náà gan mo fẹ́ bá sọ̀rọ̀. nígbà tẹ́ mọ̀ pé ìyàwó yín ò mọ oúnjẹ sè ṣé ẹ̀ṣẹ̀ fẹ́ wọ́n ń sìn ni. no o ti pẹ́ àwọn ọmọ tẹ́lẹ̀ àwọn ti bímọ mẹ́ta fún yín ó ṣe wá jẹ́ pèsè ilé wa ṣe lẹ́ni ẹ fẹ́ gba cook me fún wọn. madam ṣe ẹmọ tó wà pọ̀ níwájú Ọlọ́run ọba àtẹ̀yàn ó ti pẹ́ tí mo ti ń forí rọ bọ̀ gbà táwọn ọ̀rẹ́ mi wá látàdó ẹ̀rí pé mo sọ́nù ọ̀rọ̀ lẹ́ẹ̀kan so ngbà tí wọ́n dé wọn ò iyán tán gún ọlẹ́mọ tàbá ní yẹn lẹ́mọ ìyẹn ni pé ó ní kókó so wọn gbádùn ẹ̀gúsí gan kò mọ́ ṣe ẹ̀fọ́ eléwúro papọ̀ mọ́ra wọn kò mọ́ ṣe mo dẹ̀ ti ń sọ ti pẹ́ mo ti tẹ́yìn bá ń forí ti nǹkan lọ. ọmọ alẹ́ ẹbí ti ti yàtọ̀ ń ṣe máa gbọ́ ọmọ mi pàjáwìrì la fẹ́ Adéṣọlá pàjáwìrì ni pàjáwìrì la kọ́ wọ́n lè bá yín gẹ̀ẹ́tẹ̀ náà. gbàtí ìyàwó ọ̀run ti ń yọ ọmọ mi lẹ́nu. ìyàwó ọ̀run wo. ní ẹni bàbá fẹ́ yàwó fún Adéṣọlá Àbádéwálé. ìyàwó kílẹ̀ fún. àwọn ọmọ bóyá kò mọ oúnjẹ sí wa kàn fẹ́ ní o. Ọlọ́run. kódà owó orí tí wọ́n gbà lé wọn ó jowó ọmọ tó mọ náà lọ. ebi orí pé ọ̀fẹ́ Ṣọlá lọ ta mọ́tò tó kọ́kọ́ rà lọ́ta lé. ìgbọ̀ kan kulẹ̀ ń yọ mí lẹ́nu tẹ́lẹ̀ ṣé mọ̀ wòran ni abára ọ́ìlì sí ok ńgbà tó àwọn ọ̀rẹ́ mi kan wá mi wálé táìmù kan tí mo máa sẹ́kọ̀nà báyìí tí wọ́n ní mo ti lọ o ní wọ́n bá ní pé wọn ò létí ìrìn jìnnà pé èéfín mọ́tò wọn ní ń jà rẹ̀ lọ́ọ̀kan ṣé bí ni mo fi ta mọ́tò yẹn. ǹjẹ́ wọ́n sọ fún mi kó yàwó rẹ̀ mọ́ náà dá. sọ fún yín gbogbo nǹkan lẹ́kọ̀ọ́ lè. àbámọ́ ta mọ́tò bó ṣe kí ẹ máa fi kérò káàkiri sí ọ̀bẹ́ta. èéfín ò ní jáwọn èèyàn gbádùn lójú ọ̀nà. ṣebí mo ti sọ pé bàbá yìí ó fẹ́ kọ́ mọ̀ ń fẹ́ yàwó kejì ni. ehun ọ̀fẹ́. kò dẹ̀ pọ́síbù ọkùnrin la máa gbà káàtẹ̀ wá gbà mo ti ẹ̀ gbà fún ká gbà fóṣù mẹ́ta. wo dada délé. Bọ̀dá Wálé. Bọ̀dá Wálé. yàwá ẹ ti. kí ló ṣe owó tí ẹ fẹ́ fi ṣí set up business fún ìyàwó yín ṣé wo la fẹ́ sọ pé ẹ̀ ní ni tí ìyàwó yín fi wá jẹ́ ẹ̀ pé wọ́n ṣiṣẹ́ bóyá ìjọba ni bóyá àkọ́kọ́ tó fi ń dé láago 9 alẹ́ òun ló ṣe rí opportunity sọ pé àwọn ò ní lè lọ kọ́ oúnjẹ tẹ́ nìkan lọ kọ́ tẹ́ bá lè set up business fún wọn ò ní rí excuse kankan fún yín because as obìnrin gan ìyàwó ilé wọn ti ń pẹ́ jù kọ́ máa lọ láti àárọ̀ kọ́ máa dé láago 9 alẹ́ kò ṣe nǹkan tó proper. àti bàbá mọ bó ṣe ń tolé bẹ́ẹ̀ ṣe ń tolé yẹn ò dáa rárá. ẹnìkan náà sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. tí irun kan báyẹn tó bá ń ṣẹlẹ̀ ẹ máa pe àwọn méjèèjì jókòó ni ọmọ yín làwọn méjèèjì jẹ́ ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan ọmọ yín ni Bọ̀dá Wálé nìkan lọmọ yín ìyàwó tí wọn bá ti fẹ́ sílé ìyàwó yẹn ọmọ ẹni ni ó yẹ kẹ́ gbà ìyá Àǹṣọlá kẹ́ gbà wọn tí ọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yín ọmọ bíbí inú yín. ọmọ mi gbogbo ń tọ́ wá aṣọ látàárọ̀ náà kọ́ torí wọn ọ̀rọ̀ gbọ́n bẹ̀ first of all ọ̀daràn. bàbá ṣe rí ngbà mí gan ẹ̀yin gan ẹ má wọrí ẹ sá fi wọn lẹ̀. àǹtí Ṣọlá ẹ ṣe ní sùúrù fúnra yín ṣẹ́yìn ti gbàgbé pé ọkọ láláṣẹ àti olùdarí ni gbogbo nǹkan tó bá sọ fún yín ó yẹ kẹ́ ẹ gbọ́ ni tẹ́ bá ti mọ̀ yìí pé ẹ lè gba kúkú obìnrin sílé then ẹ fi business yín lẹ̀ ẹ gba èèyàn sí ṣọ́ọ̀bù yín àmọ́ bá yín mójútó ẹ dè lọ lẹ́nu nǹkan tọkọ yín sọ pé kẹ́ ẹ ṣe simple thing ni kò ń ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ máa gbà bí ẹni gbàgbọ́ tí ẹ jọ
ẹ má yẹ kí ilé yín dàrú ẹjọ́ tó ilé wo ní dàrú àǹtí ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ lọ yín ṣùgbọ́n kíní kan ló wà nídìí ọ̀rọ̀ yẹn tí ẹ bá mọ genesis ọ̀rọ̀ bàbá àti ọkọ mi ìyẹn Wálé ẹ rí i pé ọ̀tẹ̀ ló wà nídìí pé kó gba kúkú obìnrin ọ̀nà méjì ló dẹ̀ pín sí nínú pé bàbá ti ń lérí tipẹ́tipẹ́ pé àwọn fẹ́ kí Wálé fẹ́yàwó mi wáyé yẹ̀rẹ̀ oníṣe ni ìyẹn ìkíní ìkejì ni wípé wọ́n lè máa pètèpèrò láti fẹ́ kí n máa jókòó sílé kí n máa ṣiṣẹ́. ẹ̀yin ẹ̀ ṣe ní sùúrù kẹ́ fún wọn láyè kan tí ẹ̀ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ lè rí àyè lẹ́nu ọ̀rọ̀ ẹ̀yin fún wọn ní sùúrù gbogbo àwọn ọmọ ní recharge card tẹ̀ náà wà ẹ̀ ṣe mọ́ wà ní wọ́n ti pàpà fi lélẹ̀ fún ẹ̀yin tẹ̀ nílé. àti kò mẹ́ àti kúrò ń bẹ̀ òun nìyẹn ń sìn ẹ̀yin ṣàlẹ̀ gbádùn ọkọ yín. àti kúrò bẹ́ẹ̀ ẹ gbé bẹ́ẹ̀ mọ́. ẹ̀wọ̀n gbé bẹ́ẹ̀ mọ́ ẹ ní sùúrù ẹ̀jọ̀ nítorí ọlọ́ ẹ má ìkìlẹ̀ yín dàrú bàbá ẹ̀yin náà bá wọn yanjú ẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ ẹ̀jọ̀ nítorí ọlọ́. ọ̀rọ̀ òwe mímọ́ ni mo tẹ̀lé tọmọ rẹ kó lè fún ọ nísinmi Wálé ní òfé mi nísinmi. lọ́nà wo. ìbájẹ́pọ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu ni ibi ká ní ó ní orogún ni ṣé gbogbo tí ń fa ìyọ́ máa fà. ńlá àti ìlórogún ẹ̀ ní ìṣiṣẹ́ ti rí báyìí. ṣé bí bàbá mọ̀ fọkọ rẹ̀ ṣe ẹnìkejì ọmọ ṣe. ẹ̀ ń bọ́yá ń táwa ṣe náà ní ẹ̀pẹ́ létà. irọ́ mi ò ní ọṣẹ́ o kọ́ mọ́ lè mọ̀ tún lè yín ká. ẹ̀yin lẹ tún jẹ́ yẹn lẹ̀ sí. no ìwọ gan fiṣẹ́ yẹn lẹ̀ kúkú wa lọ sí training school kó lọ mọ̀ bá ṣe máa ṣe fiṣẹ́ lẹ̀ tó bá ti dọ̀la wàá máa lọ tó bá hàn pé ó lọ jẹ́ kí n mọ̀. Adéwálé ṣé ọmọ sanwó oṣù rẹ̀ fún. màmá fún ní owó náà máa fún. owó tí ń gbà ń bí iṣẹ́ máa gbọ́ fọkànbalẹ̀ ọmọ mi máa gbọ́ bàbá ọkọ ẹni bàbá ẹni náà ni sọ gbọ́. tẹ bá wí. mo ti wí ṣé wọn náà ti gbọ́ lọ́la ntọ́sẹ̀ ọ̀la mọ́ndé àbí ọ lọ sí lókè ọlọ́kọ́ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ. irú àwọn oúnjẹ wo náà ń ṣe bẹ́ẹ̀ tí mi mọ̀. fojú sí o. tó bá tiẹ̀ ti dọ̀la. má lé ọkọ rẹ̀ ńlé o má lé ọkọ rẹ̀ ńlé o èmi náà bímọ tèmi obìnrin. a tó bí oṣù mélòó tí màá gbé nílé. ẹ má wọrí. bá ṣe bí mẹ́mórì ẹ bá ṣe ṣe. no ẹ jọ kí lẹ fẹ́ bá mi sọ. àti Ṣọlá because mind mi. nǹkan tí mo fẹ́ sọ fún yín ni wípé ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó ń sọ ẹ jẹ́ kí wọ́n gba ọmọ ọ̀dọ̀ yẹn ná tó bá ti wá gbà ẹ wá mọ nǹkan tí ẹ máa ṣe ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kọ́ ẹ lè lẹ́nu ọ̀rọ̀ ẹ lọ kọ́ iṣẹ́ tó ní kẹ́kẹ́ lọ kọ́ yẹn. mo dúpẹ́ wọn bàbá tiẹ̀ tún ti sọ pé lu òkè lọ́hùn ni màá ti lọ kọ fún bí oṣù mẹ́ta. kálá wà mọ̀ pé bóyá ṣé kí bàbá yẹn bàbá gbogbo ẹjọ́ tó ń sọ lẹ́ àti ẹ̀kan gbogbo ẹ̀ kò mú ọpọlọ wá wọn ò tó lé ọmọ wọn rárá bó ṣe wà yẹn wọn dàrú ni so ẹ̀yẹ ní sùúrù fún wọn ẹ fún wọn lẹ́nu ẹ jẹ́ kọ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ ẹ lọ kọ́ṣẹ́ tó ní pé kẹ́kọ́ tàbí kó gbà kí wọ́n gbọ́ ọmọ ọ̀dọ́kùnrin. ẹ jọ ọmọwé ni yín sẹ́rí wọ́n lù yé yẹn ń gbòòrò wọ́n lù bàbá yẹn ń gbòòrò ọ̀wá lọ́jọ́ ẹkú rè ò tí ì pé ọ yẹ ni sẹ́rí ẹjẹ́ sọ kínní kan fún yín sẹ́rí ọ̀rọ̀ tẹ sọ yẹn ó dùn mí gan o. wọ́n lórí òkú. ìwé mọ́ dẹ ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá ọ lẹ́jọ́ ọmọ mi ọ gbúrò mi lóru òní. bẹ́ẹ̀ ni. bàbá mi ẹ jọ. má bàa bẹ̀bẹ̀. bàbá mi. a ní ọmọ bàa bẹ̀bẹ̀ Adéwálé. torí Ọlọ́run. Adéwálé má bàa bẹ̀bẹ̀. torí Ọlọ́run. Adéwálé má bàa bẹ̀bẹ̀. torí Ọlọ́run. má bàa bẹ̀bẹ̀ Adéwálé. torí Ọlọ́run. má bàa bẹ̀bẹ̀. torí Ọlọ́run bàbá. má bàa bẹ̀bẹ̀ ọdẹ àbọ̀dẹ àríjì. ìran wà lábúlé wa ìran bẹ lábúlé wa. ẹ̀rù ń bà mí mo ń gbọ́. ó dàgbà tó yìí ó ṣiṣẹ́ ẹ ṣeun Bọ̀dá Wálé. dákunjọ torí Ọlọ́run ní sùúrù fún mi. Bọ̀dá Wálé ẹ dá mi lóhùn. mo ń gbọ́ tẹ́ ń sọ. ó ti tọ́dún mélòó tẹ̀yìn àti àwọn yín ti fẹ́ra yín báyìí. ọdún karùn-ún náà ni. just. ọdún karùn-ún. ọdún karùn-ún. kí lẹ wá wò tí ọdún fi pé márùn-ún ẹ jẹ́ ń jóúnjẹ ìyàwó yín àbó lóúnjẹ míì tẹ̀ ń jẹ. ara jẹ ẹ jẹ́ kí n sọ fún yín ṣe ẹni tó wù mí jù ní oúnjẹ tí mo máa ń jẹ jù mo ń jẹ iyán ẹ̀fọ́ ẹlẹ́gùsí then at times mo máa ń jẹ ẹ̀fọ́ rírò. ṣé ìyàwó yín ò kì í ṣe gbogbo ẹ̀ fún yín ni. kọ̀ọ̀kan lábẹ́dàjì àti ṣe. ẹ má lè jẹ látọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹta. kò wá tẹ́ mi lọ́rùn mọ́. ẹ sọ bí tẹ́ ń lọ gan. níbo mo ń lọ. girlfriend yín ìta olóhùn ó ti so mọ́ yín lọ́rùn olóhùn fẹ́ fẹ́ yín àti ọkọ. ọ̀nà tí ń kó bọ̀ lé. olóhùn fẹ́ mọ ìyáálé òun àbí. nígbà wo lájọ sọ yẹn mítì wo lè mi ń ṣe. àǹtí Ṣọlá mo máa ń gbọ́ yín o. ẹ jọ̀ọ́ ẹ yá mi létí yín. ẹyọ kan ni o yá ẹyọ kan ni o. ọkọ yín àti bàbá ẹ̀ ń lọ báyìí. bó ti sọ pọ́tẹ̀ ló wà díẹ̀ láti ilẹ̀. ẹ̀yin náà ti mọ̀ pọ́tẹ̀ ló wà ní. ọ̀tẹ̀ kọ́ ló wà ní rẹ̀ ọ̀tẹ̀ kọ́. wọ́n ti ní kí ẹ lọ sí catering school. abúlé ni ọ̀tẹ̀ ti ní lọ́kọ. gbogbo nǹkan tó yẹ kó bí ọkọ ọmọ rẹ̀ tí wọ́n kọ́ làwọn ṣe ń lè. ẹ create time fúnra yín. èmi lọ́kọ. tó bá yẹ pé during the weekend lọ bí iṣẹ́ weekend wà ń bẹ̀. ìgbà mélòó lẹ máa fi kóúnjẹ tẹ máa fi mọ̀ bó jẹ́ ìkan ní weekend lẹ́ ń lọ ẹ lọ kọ́ nǹkan tọkọ yín mọ̀ jẹ
ìkọ́ tó mọ̀ ọjọ́ ìjù ẹ lọ kọ́ ẹ jẹ́ kẹ́ lè lẹ́nu ọ̀rọ̀ wọ́n fẹ́ fẹ́yàwó lẹ́yìn ni ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ so ẹ lọ kọ́. ẹ wo ìjọba ìjẹ́yà lónìí jẹ́rìí àkíyàmọ́ èmi ò ní ẹnì kankan láti fẹ́ o ẹjọ́ torí Ọlọ́run n tí n bá ṣe ẹni mọ́ mọ́ mi o ẹjọ́ ìjọba ọ̀run mú un lé o ẹjọ́ o. ojú àmà ṣe báyìí. ojú rẹ̀ wo ni ṣe pé ìwọ tó yíra kí n kọ́ tọmọ yíra kí inú ilé. àǹtí Ṣọlá mo ń gbọ́ yín sáà o. àǹtí Ṣọlá ẹni mo ní bá sọ̀rọ̀ o ẹ má lọ fi iṣẹ́ yín lẹ̀ fọkùnrin kankan o torí pé àwọn ọmọ tẹ bí lọ́kọ yín ṣe ti gbọ́ tẹ bá fi stethoscope tẹ fi wojú ọkọ ẹ máa rí pé ó ṣe oríṣiríṣi ló ń bẹ lójú wọn ṣe ti gbọ́ so gbogbo ilé ìtàn tí mo ti rí wọn tó ń sọ pé igbá kan àwo kan mo rí kọ́ ọ̀ nífẹ̀ẹ́ ìdè bẹ̀ yẹn ọ̀ wá ọ̀nà ni ṣe ti gbọ́ bọ̀dá Wálé díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ bọ̀dá Wálé o ẹ máa mọ ìyàwó tẹni rárá ẹ mọ. kí ni iyì tó ń bẹ lára rẹ jẹ mọ. ẹ rí ìyàwó ìdí ẹ̀rọ bá bọ́tà gan ọkùnrin márùn ló máa tóòsì wọn tán. ìwà burúkú ń bẹnu ara yìí tá à ń sọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ nìyí. ọkùnrin ẹgbẹ́ ló sọ tọrọ fún ẹ. bàbá ṣé kéèyàn róbìnrin ń ta lọ́wọ́ ṣe pàtàkì àbí kọ́ ọmọ bẹ̀ẹ́ ṣe. ẹ máa bọ̀ èwo ni kẹ́ ẹ máa róbìn kẹ́ ẹ máa ṣẹ̀ṣẹ̀. àṣọlá aṣáàmọ ọbẹ̀ ṣe ike tó kó wá sílẹ̀ ṣe rárá bàtí àṣọlá ń sóúnjẹ fún yín ní ojú iṣẹ́ ń bọ̀ sí. lẹ́yìn ẹ̀kẹ́ àkódà o ọmọ olúwa lọ́wọ́ àgbàlagbà ní yín o àgbàlagbà ní yín. bóyá ìrìnkèrè ń dò lọ́mọ yìí o. ẹjọ́ jẹ náà nù. tó ní ìwé ìtàn tó lẹ́sẹ̀ màálù. aláwìyé nǹkan kan. ìrìnkèrè ń dò àwọn náà ni ó jẹ ọmọ tàn gan. ọmọ tàn ẹ má wọrí jẹ́rí gbogbo àwọn nǹkan báyìí tó máa ń lò mí mi ò láìkẹ̀ kéèyàn máa ṣe nǹkan tí ò dáa fún mi mo ní tí mo fẹ́ ní ṣe tí mo bá fẹ́ fún mi nǹkan tí mo fẹ́ lélẹ̀ nǹkan tí mi ò fẹ́ lélẹ̀. ìwọ lọ ń fòrò ẹ̀mí wa èmi fòrò ẹ̀mí ọlọ́ọ̀fẹ́ kọ́ṣẹ́. ẹ jẹ́wọ́ gangan kí ló wà nídìí ọ̀rọ̀ yìí bàbá. ní pé kan mo ń jẹ́ ṣe. ṣẹ́yìn nìyá àbí bàbá mi ni. èmi ni bàbá rẹ. ok àní tí wọ́n ń ṣe fẹ́ mi. bàbá ọkọ ẹni bàbá ẹni ni. bàbá ẹni sùúrù máa gbọ́ ẹjọ́ kẹ́ tó bá mi sọ̀rọ̀ mò ń bọ̀ ntẹ́mi tí a láti sọ fún ẹni pé oúnjẹ tó ń ṣe kò tẹ́ mi lọ́rùn mo manage ẹni mi ìfẹ́ mọ́ jáde jàkújà ok kúkú lọ kọ́ iṣẹ́ láti mọ oúnjẹ yẹn ṣe kò tí ì sí tó burú mbẹ̀. Wálé yes àìmọye ìgbà tí bàbá ti sọ nínú ilé pé ọmọ àwọn ò fẹ́ yàwó mi ni. èmi kọ́ o. máa gbọ́ gbé yẹn tì. ó ṣe wọ́n kẹ̀yìn ọdún karùn-ún. máa gbọ́ tẹ́ ẹ mọ̀ pé mi ò mọ oúnjẹ sè. gbọ́n tí mò ń sọ màìdí agbọ́n tí mò ń sọ sórí gbogbo wọn fẹ́ yà wọn fẹ́ yà o jọ torí ọlọ́mọ wọn gbé yẹn kó kò sí yẹn nu life mi. ọ̀tẹ̀ ni yóò kọ́. sóye tí n bá fẹ́ fẹ́ o lè sọ pé kí n má fẹ́ ọkùnrin ni mí but I don't need it. fẹ́ dánwò kó fẹ́. no èmi mà kò lè pa mí ngbà tí ṣe tán kú. tí mo bá jókòó ní ẹni kù wàá rò pé tírélà ni. máa mi o. èmi wà máa wọ Wálé kò sí kú lójú yín jàre àti Ṣọlá mo ti máa ń dìbò fún yín ṣùgbọ́n ní èní mo ò ní tẹ̀lé yín kí ló dé obìnrin lẹ pé ráyìn náà èwo ní oúnjẹ kan ni mo mọ̀ ṣe ìkan ni mo mọ̀ ṣe mi tiẹ̀ gbà fún yín pẹ̀lú yẹn rárá. ṣé gbogbo ìgbà ló jẹ́ ní bọ́sí yàn lọ́wọ́ ni. kí ló dé ẹ ṣe máa sọ pé ẹ̀mọ yan gún at your age bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀mọ yan gún ó dá mi lójú pé àwọn ọmọ yín náà wà lè mọ̀ kọ́kọ́ ṣe common noodles indomie àwọn ọmọ yín wọ́n lè ṣe ó tó ní nígbà tẹ́yìn kọ́kọ́ fún ayé ẹ̀mọ oúnjẹ ṣe báwo lẹ ṣe fẹ́ ní time láti ká ọmọ yín lóúnjẹ ṣe kó dá o kò dá ṣe báwo obìnrin náà la máa ń dáṣà kan a ní ọlọ́bẹ̀ ló lọ́kọ ẹdún náà tó bá gbọ́ ọmọ ọ̀dọ̀ tó bá fẹ́ ọkọ yín tó bá lóyún fọkọ yín ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ìyàwó gan-an fẹ́ gbé wá sílé. ìyá òun kan bá gbé wálé ó tó bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ tó pé kí ni ẹ̀mọ oúnjẹ sè. sẹ́yìn kọ́ ni kúkú tó fẹ́ gbà. ẹ̀mọ oúnjẹ sè èwo ni kẹ́ máa fọkọ ní iyọ̀ jẹ kẹ́ máa fún ọkọ ní epo jẹ ẹ̀ ṣe ṣù kí ló dé ọ̀ ṣe ṣù ẹ fún ọlọ́jẹ ọ̀pọ̀ yóò kó làákà yìí wá de ilé ìkó làákà yìí wá de. no my dear kí tẹ wú yẹn wàláì inú mi dùn sí Jésù ẹ̀gbọ́n náà mi dùn sí ànábì gbọ́ náà mi dùn sí. èmi a máa fẹ́ ọmọbìnrin tó bá kó làákà yìí wá ta. sáré bàbá bẹ́ẹ̀ bá ṣe wà yìí. bàbá mo lẹ́yìn náà bá wí o ọ̀rọ̀ la wá sọ yìí o bàbá àgbàlagbà ní àgbàlagbà máa ń tó lé yìí ṣẹ́rọ̀ tí mo sọ yìí ọmọdé ara mi ni mí ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu ẹ̀yìn àgbàlagbà ni èwo ni kẹ́ máa sọ pé kọ́ gbọ́ ọmọdọ̀ kọ́ ṣe kíní kan kúndùgbà tí yóò bá gbọ́ ọmọdọ̀ kíyàn tó mú oúnjẹ sí. èmi ò ní ó gbọ́ ọmọdọ̀ ọmọ mi gbọ́ n ò ní kọ́ gbọ́ ọmọdọ̀ mo ní ó kọ́ ṣe oúnjẹ. ẹ gbọ́ mi bí àṣà táwa àwọn ọmọdé ìsìn tá à ń dá tíyàn bá wà tíyàwó bá mú oúnjẹ sè ìwọ kọ́ ṣèbúwọ̀ náà kọ́ bó ṣobìnrin nìkan ló lẹ́tọ̀ọ́ láti mú oúnjẹ sè ìwọ ọkọ náà ní láti mọ̀ ṣe tó bá mọ̀ ṣe wọ́n náà máa kọ́ ìyàwó ẹ̀ ìwú yán tó ní kò mọ ọgùn yẹn jẹ́ kó kóṣù síbẹ̀ tó bá kóṣù síbẹ̀ tí wọ́n bá mú odò dáì tó mú kíní dání kò jẹ́ kí ìyàwó ẹ̀ kó máa fi ọwọ́ ẹ̀ kó máa fi gun báyìí ohun tó gun tó di kókó lẹ́nì ló máa mọ̀ ọgùn tó bá di lọ́la. tó bá yiri ẹ̀wò tó ló bá ti bà lọ́wọ́. àti Ṣọlá kò sọ̀rọ̀ lẹ́nu ìjà yẹn ẹlẹ́jẹ́ kó máa rọ̀rọ̀ sọ sí wa lára ẹ jẹ́ kó máa bú gbogbo obìnrin kí ló dé bàbá ẹ lọ tó lé o. ẹ ò ń tò mo ti torí ẹ̀kọ́ èmi ti ń kọ́ bíríkìlà.
ó máa tó búlọ̀kù. bàbá ẹ̀ṣẹ̀ rí ẹ̀mọ́ tó happen. ó ní máa tó lé. ṣé rí gbogbo nǹkan láyé ìkọ́lọ̀ Elédùmarè ó ṣàánú wa ẹ fọkàn balẹ̀ ibi tá a dé Ọlọ́run jẹ́ àdé bẹ́ẹ̀. ṣé rí ògo wa tó dé Ọlọ́run ní jẹ́ wọlẹ̀ mọ ọ̀rẹ́ mi kí lẹ fẹ́ sọ ẹ dákun. mo kí yín o. ẹ ṣe àdúpẹ́. ṣé rí nǹkan tó wà láàrin méjì yìí kò sí trust. kò sí kíni. kò sí trust láàrin méjì. ok advice máa fún yín ni pé ọkọ tó fẹ́ obìnrin nǹkan tí mo fẹ́ sọ fún yín pé bí a ti bá lè wá bí obìnrin bíi 45 years and above tọ́lá ẹ máa kọ́ ìyàwó yín bí a Saturday and Sunday sísẹ̀ kí n lọ ṣe. kí lè tọ́jú orí wọn. bí a 45 and above. àwọn ọmọ mi nù wọ́n ní experience gan. ẹ̀yin gan ti gbó sí gbogbo kíní. mo burú àbí. advice ẹ̀yin tẹ̀lé fẹ́ ọkùnrin advice máa fún yín ni pé bí a ti bá lè wá bí ṣé ẹ wò àǹtí Ṣọlá ṣé dandan ní kẹ́ gba ọkùnrin tó jẹ́ 30 years old ẹ lè gba ọmọkùnrin bíi 15 years. àwọn yóò gan ni ó lè sọ ní ọ̀làdà àwòrán ṣé ẹ rí àwọn ọmọ oníṣòkòtò bíi jáìsì o ewu ńlá ń bẹ lára wọn lóńgẹ́ làwọn tẹ̀ ń dákọ̀ wọ́n gbà mí ń dẹ́rẹ́bà wà láì ọmọ ní kó máa gbéyàwó rẹ̀ kí o ní ó padà fún lóyún. Ọlọ́run máa bá yín tó Ọlọ́run máa bá yín tó. àdìpọ̀ lè mọ bá a ti fẹ́ ṣe kínní ni. ìwọ gan fúnra rẹ àwọ̀ rẹ tó jọ lọ sí. ẹ wò sórí ọmọ ṣe tí wàhálà rẹ̀ bá dé má pè mí o ntọ́ bá wù mí tí mo fẹ́ jẹ ó ní màá jẹ ntí mo fẹ́ jẹ ni ntí mo fẹ́ nù. ẹ ṣe ń jẹ ojú òní tí o. wáyé la wa mo ń lọ mo tó ń lọ ibi iṣẹ́ nù. àdúpẹ́ lọ lọ. a máa pàdé jọ́ mẹ́jọ kò sí wàhálà. o ṣeun èmi náà Adédèjì lórúkọ tèmi. bàbá nù àìlẹ́yìn ìdẹ lèmi mọ́ fi rè ẹ ṣeun ẹ ṣáà máa fòye gbé gbogbo ẹ. bàbá mi nìyẹn. eyín ìdẹ ni. omi tó mọ níwọ̀n ohun lárùn rẹ̀ lásì fòye gbé ti fàdà gbé tó rọ fọ́sẹ̀ yóò ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ là ń kíra wa. ó dàbọ̀ là ń kíra wa ó dàbọ̀ là ń kíra wa. wálé làwa mi ká máa fèbú yàrá wa Adéṣọlá Adédèjì yé o. ó dàbọ̀ là ń kíra wa. Murphy Rayo ó dàbọ̀ là ń kíra wa. Mr Soundtrack mo kí gbogbo lé ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ wo má jẹ́ kó pè ọ́ o tọ̀sẹ̀ tó ń bọ̀ anẹ́gbà adùn alóyin. ó dàbọ̀ là ń kíra wa ó dàbọ̀ là ń kíra wa ó dàbọ̀ là ń kíra wa fòye gbé ti fàdà gbá ètò rọ. ó dàbọ̀ là ń kíra wa 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 ó dàbọ̀.